gbọ́dọ̀ di mẹ́rin. My brother, my sister, ẹ máa ń gbọ́ o. Àlóyá ká tó gbádùn abẹ́fẹ́ o. Alábẹ́fẹ́ ni mo dé. Mo dé o. Alábẹ́fẹ́ ni mo lò. Alábẹ́fẹ́ àti olóyè. Alábẹ́fẹ́ ni mo dé. Daddy, mommy, brother, sister, máa bọ̀. Àlóyá ká tó gbádùn abẹ́fẹ́ o. Ohun gbogbo tó ní ẹ̀mí fìyìn f'Olúwa. Ohun gbogbo tó ní ẹ̀mí fìyìn f'Olúwa. Yẹ́gùn aláyè gbogbo yìí lógo. Àìníye lórí rẹ lórí mi o. Máa forin fìlù yín ọba ògo. Máa forin fìlù yín ẹlẹ́rù nìyẹn. Máa forin fìlù yín ọba ògo. Máa forin fìlù yín awé máa yẹ òun. Máa forin fìlù yín ọba ògo. Máa forin fìlù yín ọba mímọ́. Fún àjẹǹjẹ tẹ́wòrè rẹ̀ lórí mi o. Ṣíbí ilé mi ò fìgbà kan gbọ́lídé. Aláǹtakùn wọ̀takùn sí kòkò ọgbọ́ o. Àwòṣòwò àṣedànù nílé wa. Orin ìbò sí ẹgbà mi a ò bá wọn kọ́. Ó ṣe ń bàbá ó ṣe ohun gbogbo tó ní ẹ̀mí fìyìn f'Olúwa. Lílé tó túmọ̀ sí wípé àtẹ́rákù àti èèyàn tó bá ti jí sí ìmọ́lẹ̀ alààyè ló ní ẹ̀tọ́ láti dúpẹ́ fún Ọlọ́run fún wà láyé fún wà láàyè fún dídá sí ẹ̀mí fún lílàǹfààní láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè ọkàn torí pé Ọlọ́run ọba mi dá wa ká lè mọ̀ sẹ̀mí ká lè mọ̀ gbáyé ni bàbá wa gbáyé fún sáà kan á jáde kúrò láyé ayé ọgbàgbé wa ayé ò ní kúrò láyé ń bẹ̀ ẹnikẹ́ni tó bá mọ rírì oore Ọlọ́run kò sówó ni wọ́n ń kọ̀ǹpléènì àwọn kan lówó wọ́n ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n kò sówó ni wọ́n ń jẹ lẹ́nu àwọn èèyàn kan lówó hospital lówó wà wọ́n ń tọrọ lọ́wọ́ Ọlọ́run wípé kó gba owó kó fún àwọn ní àlàáfíà èmi àti ẹ wà ní àlàáfíà jíjẹ àti mímu wa ò nira ju tọmọ ẹgbẹ́ wa lọ ẹnikẹ́ni tó bá ti rí gàrí bù rẹ́nu ebi kù nínú ìṣẹ́kù játipẹ́ ni ní gbogbo ìgbà lóòrèkóòrè ká tó mọ rántí tá a fẹ́ tá ń béèrè tá ń pòǹgbẹ́ fún ẹ̀já mọ tọ́jú ìṣẹ́jú kan bí òjò ìṣẹ́jú kan lọ kí ọpẹ́ kónkónó kọ́ mọ jáde lẹ́nu wa sí ọba dánimọ́gbàgbé ọba tí ń ṣoore fúnni tí ọ̀gbẹ̀jẹ́ ọba tí ń ṣoore fúnni tí ò retí ẹ̀san padà Ọlọ́run ọba aláwùrábí Olódùmarè àrí ìró àlá arínúròdò olùmọ̀ràn kan ọ̀kákàtí ìrì kàkà ọba mi ọ̀kàǹkàǹkàǹkàrà bàtà lọ́wọ́ bíntín alágbára mágbára jágbára wo nínú ọba mi Ọlọ́run ọba mi ọba táyọ̀ bí agogo òṣùbà yóò òṣùbà kárí ni akẹ́dọ̀rọ̀ agogo ológo mi àjáwó àrùn ni mi agogo aṣọ olùgbé ọlọ́rọ̀ gbọ́dọ̀ bá gbọ́ kí n bàbá làbàbọ̀ Ọlọ́run ó ṣe kábíyèsí Ọlọ́run ọba mi ẹ̀yin lọ́ba alára tí fẹ̀dá dára tó wù yín àwọn kan lè fi ń dára lọ́wọ́ ẹ̀fà wa náà dára àwọn èèyàn kan tí wọ́n rò pa wọn lágbára lánàá wọ́n ti wá di ẹni tí ò lágbára mọ́ lónìí lára wọn òun náà ni ọba olórílé ti Orílé Ifọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwà ìbàjẹ́ kábíyèsí láti sọ àwọn kan tó ń bẹ tó forí mù ṣe mọ̀ wípé oríṣiríṣi ọ̀bẹ láàrin jọ kú orin àlùmájèrè ètè lọ́jọ́ ka sàrà bí orin bá ti kú ìdààmú abọ́bẹ bírò nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ náà ni àwọn tó ṣókùnkùn tó sápamọ́ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọjú síta ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti jáde nípa kábíyèsí Olórílé ti Ifọ̀ lélẹ́yìn táwọn èèyàn fi ń pòǹgbẹ́ fún pé kò ní dáa kí kábíyèsí ọ̀hún padà sórí àlééfà torí pé tí ẹ̀ ó ju ti ọba táíránì lọ mo wá ní nǹkan kan tó ṣẹlẹ̀ níjù táralé ọ̀gbọ́ àwọn ìwà kábíyèsí kan ń bẹ tó burú jọjọ tó ṣojú àwọn èèyàn kan tàbí tó ṣẹlẹ̀ sáwọn èèyàn kan
tí ẹni tó láǹfààní àti ṣàlàyé mo wá ní kó lè wà on record etí èmi nìkan kọ́ ló yẹ kó gbọ́ ó yẹ kí etí gbogbo ọmọ Yorùbá kí wọ́n gbọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn yẹ kí tí wọ́n gbọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ó yẹ kí wọ́n gbọ́ commissioner for local government and chieftaincy affairs nípínlẹ̀ Ògùn ó yẹ kí tí wọ́n tó kí wọ́n lè mọ̀ wípé ẹni tí àwọn fi jọba tí wọ́n gbọ́ pa àṣẹ lé lọ́wọ́ because anybody tí ó bá jọba tí kábíyèsí gọ́fúnà bá láǹfààní àti lọ síbẹ̀ commissioner for local government and chieftaincy affairs àwọn ni wọ́n máa ń rán lọ láti lọ gbọ́ pa àṣẹ fún wọn àwọn ìwádìí kílẹ̀ ṣe kẹ́ tó mú èèyàn dáadé lóòótọ́ ìlú lè fààyàn kalẹ̀ lóòótọ́ àwọn afọbajẹ́ lè gba kọ́bọ̀ kí wọ́n fẹ́ gba kọ́bọ̀ òru ẹnu àwọn afọbajẹ́ lè jẹ kó dúró tì ọwọ́ wọn ti lè tẹ kúkúṣì àgbékánukò kí wọ́n má lè sọ òdodo mọ́ ńgbà tí wọ́n ti jẹ dòdò ìdí ni wípé ẹni tí kò kó ẹ báyè lọ́mọ̀ lọ́dọ̀ àwọn afọbajẹ́ ẹni tó sùn wọn tiẹ̀ bá gbé pẹ́ẹ́lí jù highest bidder làwọn afọbajẹ́ ayé ìsẹ̀yìn ń bá a lọ ọ̀rọ̀ ló délẹ̀ yìí tó yẹ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n ṣàgbérò lé lórí ọba olórílé tí Orílé fọ̀ Àkàndá ń wọ́n fẹ́ gba yín lásìkò lórí ètò Eléyìí bí kì í ṣe kó nítàn wọ́n nàrètì ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ gan-an àwọn nǹkan tó ṣẹlẹ̀ gan-an irú àwọn ẹ̀wà tí ń bẹ lọ́wọ́ ọba olórílé tí Orílé fọ̀ ẹ má jẹ́ ń dá yín lágara à ń tẹ́tù fún ajá òsì ń bẹ̀ ọ̀rọ̀ tó sojú ìlú kúkú ni ó dájú kò farasin ṣùgbọ́n tí kábíyèsí bá jẹ́ni tó lé èèyàn nífọ̀ kí wọ́n ráwọn èèyàn lọ sílé padà kí wọ́n lọ interview àwọn èèyàn 100 pé ṣé wọ́n fẹ́ kí kábíyèsí ó padà sáàfin àbí kí wọ́n má padà sáàfin ìjọba ìpínlẹ̀ Ògùn gan lè gbóòrò ìgbésẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n ráwọn èèyàn lọ láti wádìí kí wọ́n dẹ̀ sọ fáwọn èèyàn tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ wípé kò sí mèmè kan tí yóò mèyìn ìjọba máa dáàbò bò yín ǹjẹ́ ẹ fẹ́ kí Olórílé fọ̀ tí ń bẹ́ẹ̀ yìí kó padà wá sórí àlééfà àbí bó ṣe gba suspension ẹ fẹ́ kó rìtáyà sílé ni ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn well àìgbẹ́nu ọlọ́kùnrin mú ogun lọ́dọ̀ tiwa ẹnu Nìkan ńlá tí gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà ńlá tí gbọ́ mọ́ta ẹ já gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí God bless you. mọ́tò mi bàjẹ́ níjọ́ yẹn sílé ibẹ̀ yẹn jẹ́ ilé Elephant wọ́n pè ní Elephant ní Ifọ̀ iwájú ilé ọ̀rọ̀ gangan ni mọ́tò yẹn bàjẹ́ sí so mo ṣàpọ̀ ọmọ kankan wá bá mi ṣe aṣáwà ń bẹ̀ di almost after 10 sí to 11 ààrí nǹkan tó ń ṣe mo ṣàn bá mi ṣe wọ́n ń bọ̀ nìyẹn gbogbo táyì náà dẹ̀ rí power yẹn ṣe wọ ọwọ́ ẹ̀ ní agbára yẹn pọ̀ gan in fact mo ní láti sá lọ because mo mọ orí èèyàn tó jẹ́ wọ́n lè pa ọ̀tá wọn bẹ̀rẹ̀ tí ò dẹ̀ ní sí traces so mo ní láti sá lọ ìgbà tí mo wá padà wá wọ́n mú ọmọ mẹkáníìkì yẹn wọ́n mú yẹn bí ìjọba mi ti sá lọ kò sí nǹkan náà bẹ́ẹ̀ fi ṣe wọ́n ti mọ̀ pé ní máa tó àwọn fún wọ́n ṣàn pàdé wọ́n ṣàn wá mi kiri inú kan olè níwọ̀n inú kan àmúṣe àlọ́jú sí wọn gbé ọmọ àdúgbò mi wá ló bá bàbàbàbà wọ́n ní láti mú wa lọ sílé kábíyèsí láti bẹ̀rẹ̀ yẹn lọ gbé wa lọ sínú ọ̀nà ọ̀tọ̀ ẹ̀ lọ́nà ṣojú olú ẹni tó bá mọ̀ ṣí ṣojú olú ó ti pẹ́ náà bọ̀ sáìdì ṣojú olú yẹn ló ṣì kọ́lé sígbà kò sì kọ́ pálásì yẹn nínú àwọn àwòrán kan ṣàgbé wa lọ sí bẹ́ẹ̀ dára fúnlẹ̀ ká dọ̀bálẹ̀ ká ṣe kábíyèsí àwọn ọ̀dà kan rubbish life wọn kò wádà mo ṣàgbọ́ sí wọn lẹ́nu gbọ́dọ̀ àti wọn dé tàwa wọ́n dẹ̀ máa fi hàn ṣe nǹkan tó nìkan wọn lọ́rùn mo ṣàgbọ́ àwọn àgbàlagbà ṣàbàwà bẹ̀bẹ̀ mo ní nǹkan túmọ̀ tó ṣe nìyẹn o láìsí pé mo wọlé onílé níta ilé ni mo wà sí ní ojú ọ̀nà mẹ́rin òbí ni o àwọn tó bá mọ̀kọ́ dáadáa máa ti mọ ibi tí mò ń sọ yẹn ìyẹn lọ ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn kan ẹni tó bá ń gbọ́rọ̀ yìí á mọ̀ pé mo mọ̀kọ́ tí mò ń sọ nínú ìfọ̀ yẹn tó máa ní jẹ ọba gbátígbátí for the first time nínú ìlú olóògbé tó gbá etí wọn yẹn òun náà fi jẹ ọba gbátígbátí ìkọ́wọ́ ẹ̀ ń bẹ̀ tó ń ṣe ń gbé tó ń sọ pé ṣé ìwọ̀jẹ́ balẹ̀ ni òun ló máa ń gbélégún kó lè mọ̀ pé èmi mọ̀ òun dáadáa ọmọ ológun ni nínú àwọn fámìlì ọlábùlọ̀ ni àwọn ọlábùlọ̀ gangan ni ọba tọ́ sí ṣé ń gbọ́ òun gangan kọ́ lọ bá tọ́ sí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo kìíní yẹn ẹni nígbà tó da ifá àwọn tó bá mọ ìfẹ̀rẹ̀ dáadáa wọn máa sọ pé mọ̀mọ́ kan nínú sọ tó da ifá ni ọba ní ifá mú wọn pẹ̀ nìyẹn ifá náà ní ifá mú bẹ̀rẹ̀ nínú ìlú lọ́wọ́ bí ìsọ̀rọ̀ pé kò lówó lọ́wọ́ wọn ṣáà bàrà wọn fà wọn ṣáà gbé kúrò lọ́wọ́ ẹ̀ ilé ifá tí mo tún wọ́n sọ fún yìí jẹ́ tó máa ṣe fún níwájú kíyèsí nínú fọ̀ bẹ́ẹ̀ níwájú kíyèsí máa ń kọ́ wà níbẹ̀ yẹn ń ṣe ọlọ́pàá ìyàwó interpretation ń ta àwọn foodstuff ṣá máa yẹn ló gba ẹni tí mò ń sọ ilé ìyẹn fàyè wọ́n di sẹ́yìn boot
àwọn tó ń mọ̀ sí iṣu yẹn máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí pé mo mọ̀ nǹkan tí mò ń sọ. bóyá nísàlẹ̀ bẹ̀yẹn náà nísàlẹ̀ bẹ̀yẹn tá a bá tó ń rí sísàlẹ̀ bẹ̀yẹn tó ń lọ sówóore farm pásítọ̀ kan wà níbẹ̀ yẹn máa yẹn ralẹ̀ sínú igbó kòtò nínú kòtò báyìí níbẹ̀ yẹn ọkọ̀ ṣọ́ọ̀ṣì wọ́n tún kọ́ ọkọ̀ ilé síbẹ̀ náà tó ń gbé so ó wá ralẹ̀ yẹn wọnú odò àtijọ́ tó wà níbẹ̀ ó ní láti wá pé kò ń ṣe òun lónìí lẹ́yìn ẹsẹ̀ ń gbé àwọn fẹ́ gbalẹ̀ yẹn fẹ́ gbẹ́sẹ̀ lé lẹ́yìn ọ̀nà ní ìfẹ́ tó ń fowó òun rà lọ́wọ́ lábúrò family ẹ̀jẹ̀ understand ó ní kò sí tó kàn bí wọ́n fi ń bá wọn jíṣà ó ṣàdé pé kọ́dọ̀ ìgbàlẹ̀ fún kábíyèsí yẹn náà pásítọ̀ mi ò lè dọ̀bálẹ̀ fún anybody pé lẹ́yìn ọlọ́run tó òun ò lè dọ̀bálẹ̀ fún anybody o wọ́n lu ẹni tí mò ń sọ wọ́n lù pa ràbọ̀ràbọ̀ yẹn ló pa máa yẹn ràbọ̀ràbọ̀ yẹn òun ló pa máa yẹn so àmì wá rí fídíò rẹ̀ náà gbọ́n kò sẹ́ńtẹ́ náà ò lè mú àṣẹ́gbé máa yìí máa ṣiṣẹ́ báyìí fún ara rẹ̀ ló tún wá kámẹ́rà ló ṣe everything lọ́tún wá fi sọ̀rọ̀ láì ní nǹkan tí wọ́n ti ń gbé ti pẹ́ nǹkan àti náà ti tún ìlú yẹn níbi tàn yẹn àwọn tó ti pa lápá sáyé ọwà àwọn tó ti pa sọ́run wọn yapa ẹ̀rọ sáyẹn náà kan náà ń talẹ̀ mo ti gbàgbé orúkọ náà yẹn ṣáìdì tábà ti yà ní iwájú ilé ikú fi sílẹ̀ àwọn tó bá ń gbọ́ lẹ́yìn máa mọ nǹkan tí mò ń sọ ìyànà ilé ikú fi sílẹ̀ a máa lọ sísàlẹ̀ náà ń ṣe sọ̀víọ̀ ìyá yín káàdì náà ń pè mí ti gbàgbé orúkọ náà yẹn wọ́n ti ralẹ̀ yẹn ti pẹ́ àti sọ̀fíọ̀ ọ̀nà pé tí sọ̀fíọ̀ bá ń ṣe àmà ralẹ̀ àmà fúnlẹ̀ wọ́n ti rà ti pẹ́ kí ló jọba fún ni ràbọ̀ràbọ̀ olùkọ́ ẹni tí mò ń sọ náà wọ́n gba lọ́wọ́ lọ́wọ́ acres of land tí ò ń ṣẹlẹ̀ kékeré wọ́n gba ògbó lẹ́yìn and wọ́n ń pariwo is police officer kìnìún kan is not police officer ó ṣàtìmọ́ṣe ń di iṣẹ́ ọlọ́pàá náà fi lé dànù kò ṣe ń gbogbo ya ó ṣe láti yọrí wọ́n lé ìgbà tó rí bí yìí kan ìgbà kan mọ́ ló wá jẹ ọba gbogbo ètò ìjọba gan kò tí ì 40 nígbà tó jọba yẹn ní 30 something years ni tó bá jẹ́ 43 nìsín bólú ṣe 43 ni ṣé di ọ̀rọ̀ sẹ́yìn 45 because mo ṣàmọ̀ pé 30 something ló wà nígbà tó jẹ ọba yẹn kẹ́lẹ̀ mọ̀ pé mo mọ̀ ọ́ tí mò ń sọ dáadáa nǹkan mi fẹ́ fàyọ ní pé ṣé rí tí wọn bá sóòtọ́ ọ̀rọ̀ àwọn tó tún sì máa pa ó sì pọ̀ ní ìlú yẹn o gọ̀ọ́sì tó bá fi lè padà dé tó tún bọ́ sínú orí ìpè yẹn ló lè tán yín àwọn tó sì máa kú tó pọ̀ tó bá pa wọn fisikali wọn pa wọn spiritual máa ń ya wèrè gan ẹ ò lè kọjá wájú ẹ kan lè kọjá rẹ kan kọjá báyìí kẹ má ṣe kábíyèsí tó bá fi lè rí sí yín pé wọn kọjá wájú ọba o ṣe kábíyèsí ọba lọ ti ń ga kan ẹ má jẹ ń tàn yẹn ọba gbátígbátí ẹ má gbá etí èèyàn yẹn pa ni ẹ mọ ní wọn fẹ́ bọ gbalẹ̀ nílẹ̀ ní ilé sẹ́wọ́n mi mọ̀ láti fi síbẹ̀ yẹn ní ìtẹ̀lẹ̀ tán mi kì í parọ́ ọ̀rọ̀ tí mi mọ̀ ìgbà tó ti gbé ní ìyàwó náà rí nínú ìyàwó fẹ́ ṣe obìnrin wa fi bẹ̀rẹ̀ ní àròjinlẹ̀ lọ títí bẹ́ẹ̀ yẹn níbi tó ti jẹ́ tó ti ń mú ṣọ́ọ̀mà lè ba sòtọ́ rẹ̀ ó lójú obìnrin tó ń sòtọ́ rẹ̀ rẹ̀ wọ́n ti report wọ́n ti ipa wọ́n ti ṣiṣẹ́ parí àti ìhàn mi tó rántí kan ní ìsìnbẹ̀bọ̀ information rights wọ́n pè ní ẹ̀ ní ọlábùlọ̀ gángan ní fọ́ onítẹ̀ ẹ̀ nínú ìfẹ́ ní ìtẹ́ ìgbà tó máa ṣe tiẹ̀ fún lọ́nà àwọn sáìdì yẹn lè ẹ̀kan jọba ìyẹn náà àtẹnujẹ ló gbé dé ọ̀dọ̀ nígbà tó ń po olórílé sẹ́yìn àtẹnujẹ ló gbé náà ẹ̀ dọ́dọ̀ ẹ̀ ìgbà tó dọ́dọ̀ ẹ̀ wọ́n fi joyè ọlọ́run mọ àwọn nǹkan tó ṣàṣẹlẹ̀ láàrin ara wọn àwọn méjèèjì àwọn ohun àtẹyẹ ẹ̀gbọ́n ẹ̀ wíṣì làtẹ́kù wọ́n wá tàn lọ sí òtẹ́ tó rà wọ́n tàn yẹn lábùlọ̀ lọ sókè yẹn tàn lọ sókè wọ́n dẹ̀ lù dáadáa ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ṣe sí o olú ọmọ náà lu olú ọmọ ẹ̀ṣá mi olú ọmọ spíkà ẹ̀ṣá ń gbọ́ nọ́mà òun kò mọ́ ṣàṣọ̀rọ̀ yẹn lọ́fẹ̀ẹ́ bá ó pé wọ́n ṣe gbogbo kó ṣe náà ṣe ń gbé tọ́gbè jùlẹ̀ tọ́mà náà fún ní suspension ọlọ́run lè bọ́ sójú táyé òun ló fi jẹ́ kí wà láyé pọ̀ lọ́rùn ẹ̀ ó ti yé àmọ́ nǹkan nítorí ẹ̀jẹ̀ ń sọ bọ̀ tí n bá sọ wọ́n á mọ̀ pé mi ni mò ń sọ̀rọ̀ torí èmi ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ decide yẹn dámọ̀ ọlọ́run tọ́lọ́n bá wà tọ́lọ́n wà kò ní padà sórí ìpìlẹ̀ yẹn because kò tọ́ sí bẹ́ẹ̀ ni torí mi bíi fún ilé ìṣiṣẹ́ mi wípé látọ̀dún tó ti ń bá gbogbo atrocity burúkú yẹn tó ti ń kọ́ ní ti nǹkan burúkú bọ̀ mi bíi fún ọlọ́run lè mú bẹ̀rẹ̀ sí mi ti bíi fún ọlọ́run ti mú tipẹ́ pé ọkàn ti mú tipẹ́ oh my god wàhálà kò sí o níṣẹ́ gbàgbé onígbòkú sẹ̀ńdọ́lọ́run lè mú because fúnra rẹ̀ ló ní kọ́ máa yà wọ́n. ọ̀jẹ̀ iṣẹ́ ẹ̀mọ́ yíyà tó ń yà wọ́n yẹn náà kan pílẹ̀ fún wọn iṣẹ́ tí rí mú iṣẹ́ ayé ṣe ti rí gbogbo bragado ẹ̀ nǹkan tó ń fi bó ṣe máa ń ṣe gbogbo wọn nìyẹn ìfáà tó bá gba fóònù ẹ̀gbọ́n tó tu wọn máa bá oríṣiríṣi nǹkan bẹ̀ gbogbo oríṣiríṣi atrocity ló máa wà lórí fóònù yẹn tó ti commit ṣe ká àìmọye ilẹ̀ onílẹ̀ gbóyà ọ̀ ní ṣòro ìjọba tó ń sọ náà ọmọra wọn náà ìgbà tó jáde àrùn náà fi ń jọba ọlọ́run ṣàánúyàn wọn máa rẹ́ni tó nọ́mà lẹ̀ wọn ní fi jọba so ọlọ́run ṣàánú wa mi túnú mi mo ń jókòó àdúrà láti jọ́ tí mo ti rí kinní yẹn pé ọlọ́run jẹ́ kẹ́ni ìpadà dé tó bá dẹ̀ padà dé gan kò ní rọ́bà yẹn jẹ ẹ̀ tí yọ̀dà sẹ́yìn anúrọ̀ mi wà tábà ti sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ yẹn fún mi ilé sọ síta tó jẹ́ pé ó máa ń dùn mí gbà
bí tá a ti ṣe kékeré tó yẹ kó máa dùn lọ ẹ̀kan náà báyìí ṣe wíwá pé àwọn tó wà nílùú yẹn dàbí bí apààyàn ìyọ̀gbọ́n ní freedom wọn báyìí ìjọ́ mọ nílùú tó lágbè mi sá lọ́jọ́ tí mo ní mọ́tò mi bàjẹ́ yẹn ni ọmọ ẹ̀jẹ̀ ń tàn yìí wọn apààyàn wọn á fi yàn gan ṣẹ́ o láwọn yẹn gbọ́n kankan ogun tó lè ṣe ló ń lọ yìí pé ya afẹ́fẹ́ ṣáàjẹyàn pẹ̀lú àgídí bọ́ òṣàkiri nínú abúlé gbéyàn kọjá àní oṣù orí kábíyèsí ní àwọn orientation táwọn bá yé àtijọ́ ń lò wá gbé wọ̀ ọmọ kékeré ìmájọ́rú bàbá tó ń gbá etí ẹ̀ yẹn ṣé bàbá yẹn jọmọdé ó yẹ jẹ́ kí n tún bọ́ sí brain yín ẹ̀yẹ́ kí n tún bọ́ sí brain yín ẹni bá ní mo parọ́ kó sọ kó wọn tẹ̀ lè sọ bẹ́ẹ̀ náà tẹ́ bá fẹ́ ṣe anything nínú fọ ní àdúgbò yẹn ẹ̀yẹ ẹ má fi picture ẹ̀ sí àníkan wá dàbẹ̀rù ni kó jẹ́ small carnival lásán ẹ̀ ṣe kẹ́ni pé kẹ́ má fi orúkọ ẹ̀ sí tàbí kẹ́ ọ̀nà ẹ̀ṣà kókó lè wà àwọn kan rádá yẹn imagine ṣé dandan ni kán pè ẹ̀ sí gbogbo bí ni ikú fi sílẹ̀ èyí tó ẹni wọ́n pè kan ní kú fi sílẹ̀ baálẹ̀ ni ìtò ti bá máa yẹn tó fi jọ fà bóyá tó bá ṣẹ́ rẹ̀ wọ́n ṣẹ́ rẹ̀ ni wọ́n pè kan ní ọlábùlọ bàbá yẹn ó ti jẹ baálẹ̀ nínú abúlé òun lẹ́ẹ̀kan fi jẹ ọba yẹn ohun tó fojú ẹ̀rí máa yẹn náà kú sí ni ẹ̀mí tó ti lọ tó ti waste kò ṣeé sọ tán bọ̀tọ́ ló bá wà lórí ìtẹ̀ lágbára inshallah tó bá dé èrè mi lè gbà pé kó ṣubú sẹ́wọ̀n àwọn tó bá filẹ̀ kò yẹ kán jẹ́ kó di ọba yẹn mọ́ ọlọ́run jẹ́ kán gbé síbẹ̀ yẹn mọ́ ṣiṣẹ́ iṣẹ́ abá tí ò tẹ́ni fi lójú ayé dìbẹ̀ yẹn mọ́ kọ́fẹ́ lómi ìjẹbẹ̀ yẹn kí ni wọ́n lè tòrò kó lè tùbà because òtòrò kankan àwọn èèyàn lè sọ̀rọ̀ síta ni tó bá ń wọlé lọ nílùú yẹn kọ́ lọ máa interview wọn pé kò sí nǹkan ẹ sọ̀rọ̀ nù yín o in fact wàhálà kò ní dé mọ́ rárá kò tiẹ̀ ní dé mọ́ wọ́n máa sentence ẹ̀ pátápátá ni torí ó ti pọ̀ jù most náà dẹ̀ rí most náà kọ́ ló ń darí jìyàn ni ìjọba mọ̀ sí most ń gbà yẹn ọ̀la ń pé kò sí ní social media ni because èmi kan fẹ́ kan tẹ́lẹ̀ èmi sì mọ̀ pé ní ọdún tá a wà yìí ọdún correction ni ọdún ẹ̀san ni àlùkùrán gbogbo àwọn tó ń wà burúkú ọdún ìlọ́dún wọn máa gbogbo wọn máa tú síta sáwọn èèyàn lọ́wọ́ tọ́dọ̀ máa jẹ́ gbà wọn nínú ọdún yìí because ó ti ní àwọn èèyàn rárá omi lè parọ́ fún yín o ẹlòmíì ó yà òtẹ́ẹ̀tì tó ní nǹkan ló kó tẹ́ yẹn òtẹ́ẹ̀tì mú sọ fún yín ẹnìkan ló wá kọ tó wá àwọn náà lọ́ra náà talẹ̀ fún náà ṣe gbogbo ẹ̀ ló padà ra lẹ̀ bóyá ló wọ 20 million ló padà ra òtẹ́ẹ̀ yẹn bóyá ló wọ 20 million ọlọ́run ló mẹ́ni tó tẹ́ ní ẹlọ́dún tó ń fi wo ibi tó fẹ́ dúró yẹn tètè ta ó tà gan ọ̀sán owó ẹ̀tàn fún ìgbà òní oya bébí òkú wà nbẹ yẹn ní ìtòsí ibẹ̀ yẹn náà ní bébí òkú wà tọ́lí tirẹ̀ náà ni òun ló ń gbowó bẹ̀ ẹ̀yin má jí wọn fún máa yẹn máa yóò fọ́nṣọ́ dáadáa bó ṣe ń fọ́nṣọ́ tẹ́lẹ̀ mọ́ ó ti wálẹ̀ but mo wá ibẹ̀ ò ní develop náà understand mo wá láwọn tó yẹ kẹ́ ẹ welcome kẹ́ ẹ gbà wọ́n mọ́ra complain mélòó ló wà nù fọ yẹn láti gbà táwa ti gbọ́njú ibi tí complain wà lọ́nà ọ̀ṣọ́sùn coca-cola complain àdẹ bá ń bẹ̀ gbàdá wà ní kékeré wọn ti kó gbogbo tù sí lọ pẹ̀lú wọn ti jí kó ẹni tó tún máa wá padà di. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálẹ́ ẹ máa kà pépà bò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ
bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kí ẹ wà ní Spain kí ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Gbogbo ẹ̀kan kẹ́tì ẹ̀tàn bíi mẹ́wàá wọlé kìlù tí ẹ lè wà òkè ẹ ṣe yẹn ẹ máa ní wọn lára ní débi fún àwọn ẹ máa padà sọ̀rọ̀ nígbà fún àwọn fẹ́ sá lọ. So ẹ wo nǹkan tó mi ṣáà rí sí ni pé kíjọba investigate dáadáa lórí ọ̀rọ̀ yẹn kán investigate gan lórí ẹ̀ kán lè mọ orí èèyàn táwọn fi jọba. Kò dẹ̀ nǹkan tó dẹ̀ cause gbogbo rádaràda yẹn àwọn olówó àná ọwọ́ àná ni tó cause ẹ̀ wọ́n á rí ẹni tó yẹ kán fi jọba wọn ò ní fi jọba. That astagfirullah ọ̀hún bọ́ bá ọ̀bọ̀ táwọn bá kan jìsà kan bú wọn olówó àná wọ́n bà nǹkan jẹ́ gan wọ́n bàjẹ́ títí dé abúlé wa mi ìfẹ́ dárúkọ abúlé wa wọ́n bàjẹ́ débẹ̀ wọ́n gbèdé ní ìlú wa náà rojú kò ráyè lórí àwọn olówó àwọn bàbá òṣì yẹn tó ti kú tó dé ìrọ̀rùn lé ni. Olówó àná olówó ní ìlú wa òkè olówó ní ìtọ́sẹ̀ fi jẹ yìí bàbá yẹn ìfáà tí wọ́n wà òkè Ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ̀gùn kọ́lọ́mọ́ yẹn káwọn alábòsí náà tó tọwọ́ bọ̀ àwọn náà lórí o but ti àná yẹn èyí olówó àná yẹn very foolish man ló lè fọba 20 jẹ́ nù lùkàn tó bá ti rówó nǹkan tó ń ṣe bàbá yẹn ti tán ó gbowó lọ́wọ́ fámìlì tèmi tó bá tọ́ sí ó dẹ̀ tún lọ gbowó lọ́wọ́ ẹlòmíì tó dẹ̀ tún fi táàkù fámìlì mi dèmí ìṣe àní fílẹ̀jì mi ò rojú kó ráyè nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́ yẹn gbà yẹn nìyẹn Ọbásanjọ́ náà àwọn náà po power torí ẹ mọ̀ pé connection of ìjọba ń sìn yàn ṣáà ṣe gbogbo ẹmọ ráwọn òun ló fi jọba pẹ̀lú oògùn pẹ̀lú kíní kò lówó lọ́wọ́ náà ó dá gbogbo nǹkan tó ṣe fún gbà yẹn nìyà ẹ ti understand ìlú tó dẹ̀ jẹ́ ìlú tó jẹ́ tout ló ń rule òun ní fọ́ tout ni most wọn ìdó normal nù wọn ò tó nǹkan ìgbà tó ń ríta àwọn tọ́jú ọmọ bẹ̀ gan ti sátán tọ́jú ọmọ ìlú yẹn wọ́n ti sátán àjòjì tó wà ń bẹ̀ gan ibi tó tán bá dé ẹjẹ́ kí n sọ ẹni tó bá ní mò ń parọ́ tó bá ti ṣe rí àmà testify sí ìwọ tó bá jẹ́ àjòjì tó bá dénú sáìtì tí mò ń sọ yìí tó bá gbé nǹkan láwọ̀ bẹ̀ tó bá ṣọ́ra ọlọ́run ẹ̀gẹ́ ni ẹ fi báàgì kókó máa fi bí black nylon gbé ẹrù bọ́ta padà ibi táyé wọn bàjẹ́ sí ẹ mọ̀ ìgbà tó jẹ́ orí ọ̀rí mọ́lẹ̀ ń bẹ orí ibú ló kàn ń ṣe gbogbo wọn ń bẹ tẹ bá wọnú ìlú yẹn náà ládàáda kan báyìí ni ibi tó bá wà tó ń pàṣẹ tó ń ṣe bí ọlọ́run bẹ kò tó bẹ́ẹ̀ ṣe o ọmọ ìgbòho ló kàn ṣòṣì ń bẹ ni o bẹ́ẹ̀ fẹ́ ṣe ní small thing ẹ fẹ́ ṣe foundation ẹ fẹ́ ṣe nǹkan kan báyìí wọ́n máa níyìn lára ni tẹ ẹ bá dẹ́ sọ̀rọ̀ ẹ má yàn tẹ̀ wọ́n máa pa ẹni yẹn kò jẹ́ sí nǹkan tíjọba máa ṣe lóòótọ́ bọ́n ṣe ń ṣe ti pẹ́ nìyẹn òun ló fi ń braga tó ṣì tó ń ṣe yẹn ẹ ti understand ọ̀pọ̀ ọ̀rọ̀ kagbọ́n ìyá mi bọ̀ àwọn tó mọ̀ ọ̀hún lè sọ ni tó rán wà ní ìlú yẹn èmi sì ní ìlú yẹn so kò sí tó kàn mí yes mi ì sí inú gbẹ
ṣé ibi tí mo wà ń Ghana bí náà fẹ́ wá bá mi fà pé kí ló dé tí mo fi náà kò possible náà ẹ ti understand bọ́ bá tẹ̀ mọ́ mi kọ́ máa bọ̀ ń Ghana kan máa bá mi fà wàhálà tí wọ́n nìyẹn èmi fẹ́ tiẹ̀ post ẹ̀ kí ẹ̀mí mo bẹ́ẹ̀ fẹ́ ẹ jẹ́ kó mo fẹ́ káwọn èèyàn mọ́rú àwọn kan náà tún sì máa sọ̀rọ̀ tó bá ti rí nǹkan tí mo ṣe yìí wọ́n máa sọ̀rọ̀ because ọ̀rọ̀ yìí wà lẹ́nu àwọn èèyàn lóríṣiríṣi tẹ́mi Orílé mi sọ wọn bá tí mo rí mò ń sọ because o ti kúrò bẹ́ẹ̀ náà o ti ṣe díẹ̀ èmi ò lè sí láàárín àwọn olórí burúkú bẹ́ẹ̀ yẹn rárá no ṣé èèyàn tó gbá ok ẹ̀ máa nǹkan ṣé àfáà sísì kan ni àfáà sísì náà ni ó dà àfáà sísì náà ni máa yẹn ìgbà yẹn náà fẹ́ joyè kan ní mosque ní ìran tí oyè tán fẹ́ jẹ ó di pé wọ́n pe wọ́n invite máa yẹn wá sínú palace wọ́n dẹ̀ yọ pankẹ́rẹ́ ẹgbàá wọ́n dẹ̀ ná odidi àgbàlagbà wọ́n gba etí kan ó yọ ọyún ẹ̀yìn má jìn ṣé ibẹ̀ ni ẹni tó ní future máa wá jókòó sí ṣé inú ìlú rádaràda yẹn ni ẹni tó ní future máa wá jókòó sí kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà yìí àwọn Ọlábùlọ kó tó kan tiẹ̀ àwọn Ọlábùlọ ti tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ òótọ́ làwọn bàbá yẹn máa ń ṣe then support rubbish because àwọn yẹn kàwé ṣé àwọn eléyìí illiterate nǹkan burúkú ni kò yẹ kó máa gbúrọ ẹni tó máa ṣe kíní gan káàtẹ̀sán gbowó náà fi ń ra oyè náà ẹni tó máa ṣe ń sin yẹ kọ́kọ́ lọ test brain yẹn kọ́ ń wo background yẹn kọ́ wo fínífíní kọ́ tó fi jẹ nǹkan kan ṣé àwọn eléyìí tó bá tún padà ẹlọ́kọ́lẹ̀ ní yìnbọn pa wọn bọ̀ àṣàṣì apá wọn gbogbo àwọn tó gbogbo kò sí tí mi mọ̀ ní gbogbo wọn kò sí tí mi mọ̀ àní kò sí tí mi mọ̀ ní gbogbo wọn sẹ́ẹ̀ tó bá ń gbéjọba fẹ́ ṣiṣẹ́ wọn dáadáa ní lóòótọ́ bẹ́ẹ̀ sọ ẹni tó gbá máa rí gbogbo wọn tó tẹ̀ wá ń bẹ̀ yẹn pátápátá ló yẹ kó kó lọ ṣẹ̀wọ̀n táwọn bá ti ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ara wọn ò ní balẹ̀ tí ọ̀rẹ́ sàn ara wọn ò ní balẹ̀ gbá ló ṣe wà nù bẹ̀ yẹn inú mi ò dùn tí bá ń bọ̀ nílé gbá ìdúrà dáadáa ènìyàn tó ń padà ilé òṣì ènìyàn ti padà lọ bá ìwọ lọ lójú àwọn èèyàn ọ̀nà mà ẹ̀kọ́ máa ní wọ́n kọ́ máa jókòó ìṣìjọ síwájú palace wọn níṣẹ́ ju pé kọ́ lọ lùyàn pa kán gbowó lẹ̀ ọ̀pá àyàn wọ́n á tún pààyàn wọ́n á tún máa fi gbága dún pé àtipá náà nìyẹn owó ló máa jẹ wọ́n dẹ̀ máa padà sínú ìlú lóòótọ́ tí ó ṣe ń ṣẹlẹ̀ àbú relevant ó ti pààyàn rí ó lọ ó padà dì rí nǹkan kan ṣe sí dènà abúlé fún bẹ́ẹ̀ náà ni àtọ́sí tí wọ́n ti commit kò ṣe é kà ilé mi mọ́ọ̀lì mi sọ láspẹ̀tì tèmi Ọlábùlọ tán lùgbà yẹn náà ṣé Ọlábùlọ ń ṣẹgbẹ́ Ọlábùlọ gbà rárá bàbá yẹn ti máa wọ 60 mú ewu bàbá yẹn ẹ̀dẹ̀ kí bàbá yẹn náà mọ̀lẹ́ ẹ̀dẹ̀ lù pánú ibi tí ó di ojú ọlọ́mọ òtò tí ó sẹ́ni tó fẹ́ mú proof wá tí ó sì hàn kàn wọ́n bá wọn fa náà àdéhùn dọ̀rọ̀dé náà ó tún padà sórí ọba olórí burúkú tó ń jẹ náà ní tí ò ní ìtumọ̀ tó ń jẹ. kọ́ ló ń ṣàánú wa ọ̀pọ̀ ọ̀rọ̀ kagbọ́n kò sí inú mi ò tiẹ̀ dùn gbé àtìmọ́ àwọn ẹ̀sọ́ inú mi ń dùn ní bóyá tú rẹ̀ síta yẹn bá ọlọ́run ẹ̀sán ti dé àsìkò ẹ̀sán ti dé in fact gbogbo òkú tẹ́ẹ̀dá bá wà láyé yìí kéèyàn má ṣe agbára lónìí lóòótọ́ agbára máa fẹ́ gbé èèyàn bí kéèyàn ṣì lò èèyàn ló máa kọ̀ǹpọ̀tà rẹ̀ pé wá kò lọ bẹ́ẹ̀ àṣàrà àwọn bá ṣàyàpá tó jẹ́ pé o lè gbáwájú ọba mi kan bá máa kí ló ń ti ẹnìyẹn kí ló kan bá pẹ̀lú dandan wá kí mi àgbo yẹn wà kọjá wájú sẹ̀mí ò ní kí bóyá tí èèyàn ó fẹ́ ya nìyẹn ó ń ṣàánú wa ìyá mi ó dé mi rí ń bẹ̀ nìyẹn o ó jẹ́ nìyẹn o ẹ ṣáà mi sọ pé ẹ record ẹ post ẹ ṣe everything because àwọn kan bí wọ́n dá wọn lè sọ ọ̀rọ̀ wọn lè sọ torí inú ibẹ̀ náà ń gbé àwọn ìgbé sí dókè mi. well ẹ káàbọ̀ padà inú mi bí ọkàn mi balẹ̀ wípé ẹ gbọ́ àlàyé arákùnrin yìí délẹ̀délẹ̀ nítorí bá ṣojú ẹni ó dáa ju wọn ní wọ́n pé lọ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sárákùnrin yìí ni wọ́n fi ṣàlàyé èyí tó rí rí àtàwọn èyí tó gbọ́ ló sọ nípa rẹ̀ ó ròyìn ó fòròyìn tì nípa ọba Sẹ̀míù Ògúndọ̀bí olórílé ti Orílé Ifọ̀ tẹ bá gbọ́ ní ọ̀rọ̀ tó sọ ẹ rí i pé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n wá láti fọ Orílé Ifọ̀ ni wọ́n fẹ́ kí kábíyèsí ó padà sáàfin mọ́ ìyẹn ìkan ọlọ́run ọba púpọ̀ ẹnìkan pè mí lánàá wọ́n wá ní nǹkan kan ń bẹ táwọn ṣàkíyèsí wọ́n ní ṣé òun ò rí wípé idà ahun ńlọrọ̀ yìí gbọmọ́ eléyìí ò ní pé idà ahun la fi pa ahun ẹnu ẹyẹ ní pẹyẹ ẹnu òrófó ní pòrófó òrófó bímọ méjì ó nílò òun kó sọ́sọ́ adíáfó ọ̀kẹ́rẹ́ tí ó mú lẹ́sẹ̀ bá ọ̀nà
wọ́n ní kí ọ̀kẹ́rẹ́ ó rúbọ torí ẹnu rẹ̀ tí ó bò kábíyèsí ní ṣépè fún èèyàn gangan lè pín jà òní ṣépè fáwọn èèyàn òun gangan ló wá rí rìsọ́ọ̀tì èpè ẹgbọ́n nǹkan tárákùnrin yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti palápa sáyé ọ̀pọ̀ wọn ti palápa sọ̀rùn ọ̀dẹ̀ ní ọba yìí ò tí ì pé ọmọ ọdún márùndínláàádọ́ta káwá sọ pé 90 years ló lò láyé that is another 45 years ni yóò fi ojú àwọn ará Orílé Ifọ̀ rí nǹkan bó bá jẹ́ 100 years ni yóò lò láyé another 55 years ni yóò fi jìyà lọ́wọ́ ọba Táíránì gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí wá jẹ́ kí n sáré wẹ̀yìn wò pé nígbà tí ọkùnrin yìí wà níbi iṣẹ́ ọlọ́pàá èèyàn mélòó ni ó ti ṣiṣẹ́ láabi fún èèyàn mélòó ni ó ti dá lóró because irú wọn wọ́n bá wà nù yúnífọ́ọ̀mù tí wọ́n rẹ̀ ń tó gbówó sínú búùtù ó lè yánkì rẹ̀ kí ó gbówó lọ o àná lè gbẹ̀mí èèyàn torí owó níbi ìgbà tí yúnífọ́ọ̀mù ń bẹ lọ́rùn wọn tí bọ́ ń bẹ lọ́wọ́ wọn téèyàn tí nílé jiyàn àwọn owó èsì ẹni sí o tẹ́nìkan kò ní mọ́ o owó ọwọ́ ẹni ìgbélẹ̀ ní abẹ́mi ẹ̀ tí wọ́n náà máa wò wípé sádìgún dálì làwọn ilé àbọ̀ ọlọ́pàá now ọba Abdulsemiu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí láàrin ọ̀sẹ̀ kan péré kò lérò kan rẹ̀ lọ́dún 10 lógún ọdún sì ṣe pé yóò ṣẹlẹ̀ sóhun nílé ayé òun kálégún rẹ̀ rántí pé òun ó dé èèyàn ni wọ́n bá ní ọ̀bá rúru náà ká ní ó fi ọ̀rọ̀ rẹ̀ mọ́lẹ́lẹ́yẹ àṣírí ẹ̀ ò ní tú gbogbo iṣẹ́ ìkọ̀kọ̀ tó ṣe ìbá ti hàn àwọn èèyàn ní gọ̀t láti sọ̀rọ̀ síta ikú lọ́mọ ẹja kákò adìẹ kú ọ̀dọ̀bẹ̀ so to the best of my understanding n ta bá fò ní ṣe ọ̀la ó béèrè lọ́wọ́ wa gbogbo iṣẹ́ láabi tó ti hù sẹ́yìn ọ̀la rẹ̀ lélẹ́yìí tí wàá ń béèrè lọ́wọ́ ẹ̀ ọlọ́run kù ṣe ọlọ́run kù ọ̀la well mo sọ tẹ́lẹ̀ wípé o ò ní gbà yín lásìkò but inú mi dùn wípé ẹ ti rí one or two things speak nípa àwọn atrocities ọba Olórílé Ifọ̀ kẹ́lẹ̀dí tá a fi ń ṣe gbogbo eléyìí ó náà ní kíjọba ìpínlẹ̀ Ògùn lè mọ̀ kí wọ́n lè bá wa wọn òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ rẹ̀ bí Bíbélì ṣe wí àdìkún àti àkúnwọ́sílẹ̀ kí wọ́n lè bá wa wọ́n dáadáa kí wọ́n lè wá mọ̀ dájọ́ tí wọ́n ń ṣe kí wọ́n mọ̀ bóyá ó tọ́ láti padà sáàfin padà àbí ọ̀tọ̀ láti padà sáàfin kí ni ìjìyà tí ń bẹ lábẹ́ òfin pẹ̀lú irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ má gbàgbé láti bá wa tan náà o kí ló dé tí wọ́n fi dismiss ẹ̀ níṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ kí ni iṣẹ́ tó ṣe kí ni iṣẹ́ láabi tó ṣe tó fi dismiss ẹ̀ mo ní interest nínú ẹ̀ àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò ẹjẹ́ àfilẹ́ ìṣe nírẹ̀mọ oko àdúgbò kan lè fẹ̀ bó ti mọ ní gẹ̀rẹ̀mọ ẹjẹ́ àfẹ̀yí kọ́gbọ́n Sókótó dọ̀tún ẹ bá ń kí kábíyèsí ẹ̀yà ará àlàrò ẹ̀kọ́ àlejò ẹ bá wa kí kábíyèsí o lọ́dọ̀ yín o ọba di méjì ní ìlàrò bàbá wa Olú ti lárò wọ́n bẹ láàfin Olórílé ń bẹ láàfin tiẹ̀ náà ló gbà ẹ̀wọ̀n kọ́lọ́wọ́ ṣàánú gbogbo wa onílárí ẹ̀dá tọ́mọ̀ la ò sí ẹ̀jẹ̀ àṣẹ jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ ẹ̀jẹ̀ alu agbára mọ́ níwọ̀nba àkàndọ́ra gbogbo ló kọ tèmi jẹ́ o àjáwó àrùn gbogbo aṣọ ìlúgbọ́ ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́run ṣe kí lọ́lọ́run ṣe ọlọ́rọ̀ lè ṣe nǹkan ọlọ́rọ̀ lè ṣàtúnṣe kọ́lọ́rọ̀ yí padà ńlá bá dákẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ńlá bá ṣẹnu fẹ́m lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ láìkẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel yìí Awikonko TV
Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Ebi àti àṣà Yorùbá ò ní wọ mi o, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni ajú àṣẹ o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Wow.